Ṣẹ̀tìrì, as a subscriber of this channel, mo ò lè rí nǹkan tó máa wà beneficial sí yín, especially ẹ̀yin tẹ́ wà ní overs, kí n má share ẹ̀ pẹ̀lú yín o. And ẹni tó sọ̀rọ̀ yìí, ìlú òyìnbó bẹ́ẹ̀ náà ló wà pẹ̀lú yín, etí ọba tí gbogbo wa mọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí o. Ó dẹ̀ lè jẹ́ àwa tá a wà ń lé pẹ̀lú ara wa iná la máa kọ́kọ́ rí. Let's share it with those people over there. Ayé yìí ò ní bàjẹ́ o. Tẹ́ bá ti wo fídíò ìtàn, ẹ reach out sí mi fún construction work yín. I'm a civil engineer. Ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá ti sùn lọ. Ẹ̀yin blacks ẹ ti ń sàsùpìyè, ẹ ti ń fìlà tó ń jù lábúròdì yìí, ó dẹ̀ léwu fún yín gidigidi gan. Yorùbá sọ pé tá bá ti fa paríṣu àlejò òwélé tó lọ ni. Púpọ̀ nu yóò tí ì realize wípé òyìnbó kì í ṣọ̀fẹ́ nígbàlà. Tó bá fún ẹ lódìdí ewúrẹ́ wọ́n á fi gbódìdí èèyàn lọ́wọ́ ẹ ni. Ó ní reason tí wọ́n ṣe kọ́ history ní Nàìjíríà. History tó dẹ́kọ̀ gan partial ni, because tá a bá rántí nǹkan tí àwọn òyìnbó ti fojú àwọn baba ńlá wa rí, a máa mọ̀ pé láàrin ọ̀tá láàrin ìdààmú la wà. A wá sí bíbá yìí fún sáà kan láti wá ṣe nǹkan kan ni, ṣùgbọ́n púpọ̀ nu wa a ti ń fojú wò bí ilé nítorí pé ilé ò dẹ̀ dá ni. Mi ní kẹ́ má fìlà tó mo bọ̀ yìí kí n sọ̀dí tó ṣe léwu fún yín. In the recent time nísìnyí tẹ́ bá observe Canada, US àti UK, the way tó ṣe ń toughen immigration policy wọn, wọ́n ro ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ni wípé ṣáwọn ní capacity láti contain àwọn dúdú tó bá gbilẹ̀ tán, tó bá bẹ̀rẹ̀ sí ní bísí tó ń rẹ̀ sí, ṣáwọn ní capacity, ṣáwọn ní gbà lùmọ́ àwọn nílé orí. Ìtorí ẹ̀ ni wípé ìrìn àjò 5 years tó ń sọ di 10 years wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe, because tí gbogbo àwọn tó ń wọlé nísìnyí tí 5 years bá pé oníkálukú á fẹ́ sọ ṣe health care lẹ̀, àbí máa fẹ́ sọ everything náà pẹ́ ẹ̀ ṣe mọ́, oníkálukú á fẹ́ dìrọ̀ mọ́ certification tó mú wá ni. Wọ́n dẹ̀ mọ̀ pé òkè reason tá a ṣe gbà àwọn people ní láti máa tọ́jú àwọn arúgbó wa. So tí gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí dọmọ lílù tó kò sẹ́yìn bọ̀ tó máa fẹ́ ṣiṣẹ́ ìdọ̀tí mọ́, wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Kí ni mo wá ń pàkíyèsí yín sí nìsín ni wípé kò ń ṣe fún yín láti bẹ̀rù, kò ń ṣe fún yín láti fòyà, tí yín ni láti rí àrídájú àti ọ̀nà tẹ́ máa gbà tẹ́yìn náà máa ṣe kí ni tẹ́ máa fi rí ti yín mú kọjọ́ tó lọ. Because ó ń bọ̀ báyìí àwọn làádẹ́ẹ̀dẹ́ bí mo yẹn máa sọ fún kẹ́ ẹ jayé tó, síbẹ̀síbẹ̀ máa sọ wípé ẹ má fi gbogbo ọmọ mẹ́wàá jẹun, kò ń ṣe torí òní nítorí ọ̀la ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ Amẹ́ríkà yìí ní ìsìtẹ́ pé àwọn tó níwèé gan-an bó ṣe wà inú ìgbẹ́rùgbójó ni, àmọ́ bí arọ́ ni àbó òótọ́, bọ̀ wọ́n sọ pé àwọn èèyàn kan gan wọ́n ń delete profile wọn nínú system débi wípé wọ́n ní láti deport wọn. We don't know how true that is, but a time is coming. Tẹ́ bá rí ó happen ní Canada, ó happen láwọn apábì kan náà ní UK bí jẹ́ pé the locals, àwọn ọmọ onílùú bí wọ́n kàn dìde wọ́n revolt against àwọn migrants kan máa lọlé. Lóòótọ́ àwọn immigrants kan ló ń bàlú wọn jẹ́, ṣùgbọ́n irọ́ táwọn politicians tí wọ́n ń pa fún wọn ní as an excuse pé àwọn táwọn gbà wọlé ló ń bàlú wọn jẹ́. Tó bá di ọjọ́ tí gbogbo àwọn ọmọ onílùú bá dìde, tó bá bẹ̀rẹ̀ sí ní lé àwọn dúdú lórí kọ́ máa lọlé, ṣé o máa rí nǹkan dé bá ń lé? Ṣó máa rí nǹkan dé bá ń lé? Wọ́n ní kéèyàn máa fi don't put all your eggs in a basket. Bíbélì sọ wípé fún oúnjẹ rẹ sí ojú omi ní ọjọ́ púpọ̀, torí wọn kì yóò mọ èyí tí ó ṣe rere, bóyá èyí àbí èyí ni. Don't put all your eggs in one basket. Púpọ̀ ní ti ń fìlà tó hùn, ẹ ti ń fìlà tó gbogbo owó tẹ̀ ní ní ẹbí bìsàbìsà ni. Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa, tó bá di pé ó yá oníkálukú para, everybody para lọ́la, kí ló fẹ́ lọ dé bá, kí ló fẹ́ lọ ṣe. Ibi ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ ẹ pàkíyèsí ní sí pé majority àwọn tó jẹ́ billionaires tó jẹ́ whites in this age and time tá a wà nísìnyí, most of them ideas, products and services tó ń sell, they are selling it to Africans. Because number one, àgọ́ àwọn àdèlò lórí tó lè defend wa, and secondly a ní human labour yẹn, a ní land yẹn, a ní so many things tó pé ó lè do àdèní numbers. A ní numbers tó bá máa test specimen àbọ̀ máa test oúnjẹ kan product kan ọ̀dọ̀ wa náà máa wá, torí pé láwọn leaders láti defend wa, àwọn aládẹ̀gọ̀ jù láti mú. Kí ni mo fẹ́ fàyọ ní ọ̀rọ̀ yìí ni wípé ipa ní numbers yìí mo fẹ́ fàyọ. Tẹ́ bá wò tán Jacob, mo ti sọ fún yín rí, Jacob fẹ́ lọ sìn nítorí ìyàwó kan, ó bá dá májẹ̀mú ọdún 7. Ìgbà tí wọ́n rí gbà dìdìrín ní dọ̀dọ̀yọ ni wọ́n sọ di ọdún, wọ́n fi ọdún 7 sí, ó jẹ́ 14 years. Jacob wá sọ fún Lẹ́bánì wípé nígbà wo lèmi ò tó pèsè fún ilé mi after 14 years.
púpọ̀ náà wá tá a jẹ́ immigrant tá a wá síbi under 5 years nísìnyí wọ́n ti ń gbèrò àti sọ di 10 years eléyìí yóò ṣe láti panic anybody but I need láti máa think outside of the box. Problem tí most of Africans dẹ̀ ní ni wípé ìtorí pé ibi tá a ti ń bò ó dá system yẹn kò ṣiṣẹ́ tá a bá wá dèrò tí system yẹn ṣiṣẹ́ tí security wà òkè tí oúnjẹ ìjọ wá dẹ̀ ṣe déédéé tá a bá débi tán a kì í ronú wípé òkè báwo la ṣe fẹ́ break out of the system. Mo sọ last video mi wípé system works but it's not created for us to win. It's created for us just to be there so that we can be surviving and be laboring. But this post is about eye opener wọ́n wá pé a gbọ́dọ̀ ní option A, B, C tó máa fi dé Z nítorí life ò gba one way. Kí ni mo ń try láti sọ ni wípé at the end of the day Jacob rí nǹkan tó wá lọ ó dẹ̀ padà lọ sí ilé tí àwọn billionaire tó jóyìnbó àwọn millionaire tó jóyìnbó tó bá jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe wọ́n ń try láti buy into the market of Africans torí wọ́n mọ̀ wípé so many things lọ́nà fi ṣàdvantage for our Africans tá a dẹ̀ ní numbers yẹn why táwa ní bíbá yìí náà tá a jẹ́ black why tẹ́ pé owó tá a ní mi sọ pé ká má ṣẹ́tù mi ní kẹ́ má lò lé gidi mi ní kẹ́ má lò mọ́tò gidi mi ní kẹ́ má dress well o but nǹkan tẹ́ ń fẹ́ bèrè ni pé why tá a ṣe máa look into láti máa invest into our society tó yẹ pé white man nìkan là ń jẹ́ kó máa invest into it because tó bá dọ̀la nísìn dream tó tà fún wa ni wípé westernized world ó better rural world táwa live yẹn táwa náà dẹ̀ sàsíbí nítorí economy and so many things kó má di wípé lọ́la ìlú tí wọn náà bó ṣe wà ní everyday ní UK àwọn big store yẹn àwọn millionaire òun kúrò mbẹ big Poundland ó tún ti ń close down by so many big store náà ló ń kúrò ní UK because àwọn náà ti ń dókòwò gbẹ̀yìn but kò sí bó ṣe lò kó rí èso ilẹ̀ yìí àá máa bá wọn jẹ́ but nǹkan tó ń fẹ́ ká ṣe ojú wa sí ni wípé àwọn big store tó ń close bí àwọn billionaire àwọn lọ sí Africa láti lọ invest àwa tá a sákùn Africa a sáwá sí bíbà yìí àwa fẹ́ invest sí bí a fẹ́ invest sí Africa kó má jẹ́ wípé Africa tá a sá kúrò yẹn láti wá invest bí kó má jẹ́ pé by the time tójú wa bá máa là wípé Africa lówó wà Africa ló máa padà di ọba by the time gbé tá a bá padà sílé kó má di pé ọwọ́ ìbò láti máa lọ ralẹ̀ ọwọ́ ìbò láti máa lọ ralé ọwọ́ ìbò gan láti máa lọ gba passport padà. Ọ̀rọ̀ ilé máa yé yín bíbélì sọ wípé ọ̀rọ̀ àgbélébù sí àwọn tí ń ṣègbè bí ọ̀rọ̀ wèrè ni ó ní ṣùgbọ́n sí àwọn tí ń gbàlà agbára Ọlọ́run ni ẹrù dáadáa nítorí ẹ̀mọ́ yìí fi Jacob ṣàkẹ́wìwé Jacob padà sí ilé ẹ̀ Jacob ò dẹ̀ gbàgbé ilé gbogbo bá ṣe ń ṣe mìnìjọjọ tá à ń fà sókè tá à ń fà sílẹ̀ bíbá ẹ̀ má jẹ́ ká gbàgbé ilé. Cast your bread on many waters. Cast your bread on many waters. Mi ìkànjí láàárọ̀ ọjọ́ kan kí ó kọ̀ wùyà ẹ̀fẹ́ ló rẹ̀ mi tí mo fẹ́ máa. Mo realize wípé kò sí investment tó lè ṣe láyé yìí o ò gbúdọ̀ gbàgbé ilé ìtorí ẹ̀ mo ṣe jẹ́ ambassador Velo Remit ìtorí ẹ̀ mo ṣe sọ fún yín pé at least tí n bá ní nǹkan tí mo fẹ́ máa fowó ṣe ń lé at least màá mọ̀ pé òkè o mo fẹ́ invest sílé tí n bá ti lówó ìtorí ẹ̀ mo ṣe ń lo Velo Remit láti send owó padà sílé ṣẹ́ẹ̀rì òkòkò mo fi ń pẹ̀yẹ méjì o mi kàn máa advertise Velo Remit fún yín mo ń try láti sọ fún yín ni wípé in what you are doing get wisdom ẹ mọ̀ wípé báwọn white ṣe ń ṣá North Africa tí wọ́n sell idea fún wa láti exploit wọn yẹn wọ́n mọ̀ pa ní nǹkan táwọn fẹ́ ni as a black person in the white land má gbàgbé láti invest sílé kó má jẹ́ pé ilé tó filẹ̀ yẹn by the time tó máa lọ bẹ̀ ara mi pò ń gba visa padà lọ síbẹ̀ ni ó lè fọ́ ní bọ̀ á tó yẹ yín mo rí yín náà.